ikú ò bá gbowó àbá fún lówó, ikú ò bá gbòbí àbá fún lóbì. Ó dífá fún bí ariwo ṣe ta wípé Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Owólabí Ọlákúlẹ́hìn ló ti wàjà. Ó ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ní àárọ̀ òní tí ń ṣe ọjọ́ ajé ọjọ́ keje oṣù keje nínú ọdún tí a wà yìí tí ń ṣe ọdún 2025 ọjọ́ tí Olúbàdàn pé ọdún kan lórí àpèrè ọba ẹni tá bí lọ́jọ́ karùn-ún oṣù keje ọdún 1935 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé lẹ́yìn ọjọ́ méjì tí ó ṣe ìsàmìsí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó pé ẹni 90 lókè erùpẹ̀ ni ọba Ọlákúlẹ́hìn Olúbàdàn ti ìlú Ìbàdàn jáde kúrò ní ayé. Bí ẹ kò bá gbàgbé wípé a gbé ọ̀pá àṣẹ tí Olúbàdàn lé ọba Ọlákúlẹ́hìn lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ní ọjọ́ 12 oṣù keje ọdún 2024